ọjọ́ kan, kọ̀lọ̀kọ̀lọ̀ ọlọ́gbọ́n ẹ̀wẹ́ kan ń rìn kiri nínú igbó, ó ń gbádùn àyíká rẹ̀. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé ó jábọ́ sínú kànga. Láìpẹ́, ewúrẹ́ aláàánú kan kọjá, ó sì rí kọ̀lọ̀kọ̀lọ̀ nínú kànga tí ó jókòó nínú omi. "Kí ni ò ń ṣe níbẹ̀ yẹn?" ewúrẹ́ béèrè. "Ṣé o ò tíì gbọ́ ni? Ọ̀gbẹlẹ̀ ń bọ̀, mo sì bọ́ sínú kànga yìí kí n lè ní omi ní ìgbà ọ̀gbẹlẹ̀ náà." Èrò yẹn dára gan-an ni. Ewúrẹ́ gba ohun tí kọ̀lọ̀kọ̀lọ̀ wí fún gbọ́. Láì tún ọ̀rọ̀ náà rò, òun náà fò sínú kànga láti ní omi ní ìgbà ọ̀gbẹlẹ̀. Ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ ní ọ̀nà àbáyọ. Ó gun orí ewúrẹ́, ó fi ìwo ewúrẹ́ ti ara rẹ̀ sókè. "Ó dàbọ̀ ọ̀rẹ́ mi." "Dúró, èmi ńkọ́?" Nígbà tí ewúrẹ́ dá wà, ó rí pé kọ̀lọ̀kọ̀lọ̀ ti tan òun. Ó yẹ kí òun ronú dáadáa kí òun tó bọ́ sínú kànga. Ìwé òwe orí 13 ẹsẹ̀ 20 sọ pé, "Ẹ máa bá àwọn ọlọ́gbọ́n rìn, ẹ ó sì di ọlọ́gbọ́n. Ṣùgbọ́n ẹni tó bá àwọn òmùgọ̀ jọ, àjálù ni yóò bá." Ọlọ́run fún wa ní ọgbọ́n. Ẹ jẹ́ ká máa ronú dáadáa, ká gbàdúrà, ká sì béèrè ìtọ́ni Ọlọ́run kí a tó gbé ìgbésẹ̀ kankan. Jẹ́ ọlọ́gbọ́n, jẹ́ aláàánú, sì gbẹ́kẹ̀lé ìtọ́sọ́nà Ọlọ́run ní gbogbo ìgbà.